Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2025. Àkòrí: Ọlọ́run ìbẹ̀rẹ̀ àwọn ohun ọ̀tun. Ìwé orin 2:9. Jésù, mo gbé àgbélébù mi. Ẹ̀kọ́ àkọ́sórí: ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹ má ṣe rò wọ́n. Ìwé wòlíì Àìsáyà orí 43 ẹsẹ̀ 18. Bíbélì kíkà: ìwé Jẹ́nẹ́sísì orí 9 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 23. Ọlọ́run sì súre fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀, ó sì wí fún wọn pé, ẹ máa bí sí i, ẹ sì máa rẹ̀, kí ẹ sì kún ayé, àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò máa wà lára gbogbo ẹranko ayé àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run àti lára gbogbo ohun tí ń rákò ní ilẹ̀ àti lára gbogbo ẹja òkun. Ọwọ́ yín ni èmi ò fi wọ́n lé. Gbogbo ohun alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín. Gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín. Kìkì ẹran pẹ̀lú ẹ̀mí rẹ̀, àní ẹ̀jẹ̀ rẹ̀, òun ni ẹ̀yin kò gbọdọ̀ jẹ. Nítòótọ́ ẹ̀jẹ̀ yín àní ẹ̀mí yín lèmi ó sì béèrè lọ́wọ́ gbogbo ẹranko, lèmi ó béèrè rẹ̀, àti lọ́wọ́ ènìyàn. Lọ́wọ́ arákùnrin olúkúlùkù ènìyàn lèmi ó béèrè ẹ̀mí ènìyàn. Ẹnikẹ́ni tó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, láti ọwọ́ ènìyàn lẹ́ ó sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Nítorí pé ní àwòrán Ọlọ́run ni a dá ènìyàn àti ẹ̀yin, kí ẹ̀yin kí ó máa bí sí i, kí ẹ sì máa rẹ̀ sí i, kí ẹ sì máa gbáyìn lórí ilẹ̀, kí ẹ sì máa rẹ̀ nínú rẹ̀. Ọlọ́run sì wí fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ pé, àti èmi, kíyèsí, èmi bá yín dá májẹ̀mú mi àti àwọn irú ọmọ yín lẹ́yìn yín, àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn, àti ẹranko ayé pẹ̀lú yín, láti gbogbo àwọn tí ó ti inú ọkọ̀ jáde títí ó fi dé gbogbo ẹranko ayé. Èmi ó sì bá yín dá májẹ̀mú mi, a kì yóò sì fi kíkún omi ké gbogbo ẹ̀dá kúrò mọ́. Bẹ́ẹ̀ ni kíkún omi kì yóò sí mọ́ láti pa ayé run. Ọlọ́run sì wí pé, èyí ni àmì májẹ̀mú mi tí mo bá yín dá àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín fún àtìrandíran. Mo fi òṣùmàrè mi sí àwọsánmọ̀, òun ni yóò sì máa ṣe àmì májẹ̀mú mi tí mo bá ayé dá. Yóò sì ṣe, nígbà tí mo bá mú àwọsánmọ̀ wá sí orí ilẹ̀, a ó sì máa rí òṣùmàrè náà ní àwọsánmọ̀. Èmi ó sì rántí májẹ̀mú mi tí ó wà láàrin èmi àti ẹ̀yin àti gbogbo ọkàn alààyè ní gbogbo ẹ̀dá. Omi kì yóò sì di kíkún mọ́ láti pa gbogbo ẹ̀dá run. Òṣùmàrè náà yóò sì wà ní àwọsánmọ̀. Èmi ó sì máa wò ó, kí èmi lè máa rántí májẹ̀mú láéláé tí ó wà pẹ̀lú Ọlọ́run àti gbogbo ọkàn alààyè tí ó wà nínú gbogbo ẹ̀dá tí ó wà láyé. Ọlọ́run sì wí fún Nóà pé, èyí ni àmì májẹ̀mú náà tí mo bá ara mi àti ẹ̀dá gbogbo tí ó wà lórí ilẹ̀ dá. Àwọn ọmọ Nóà tí ó sì jáde nínú ọkọ̀ ni Ṣémù àti Hámù àti Jáfẹ́tì. Hámù sì ni bàbá Kénáánì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni àwọn ọmọ Nóà. Láti ọ̀dọ̀ wọn lé agbé ti tàn ká gbogbo ayé. Nóà sì bẹ̀rẹ̀ sí í ṣe àgbẹ̀, ó sì ń gbin ọgbà àjàrà, ó sì mu nínú ọtí wáìnì náà, ó mu àmupara, ó sì tú ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́ rẹ̀. Hámù bàbá Kénáánì sì rí ìhòhò bàbá rẹ̀, ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde, àti Ṣémù àti Jáfẹ́tì mú gọ̀gọ̀ wù, wọ́n sì fi lé èjìká àwọn méjèèjì, wọ́n sì fi ẹ̀yìn rìn, wọ́n sì bọ́ ìhòhò bàbá wọn, ojú wọn sì wà lẹ́yìn, wọn kò sì rí ìhòhò bàbá wọn. Ẹ̀kọ́: lẹ́yìn ìkún omi, Ọlọ́run súre fún ìran ènìyàn, ó sì fún wọn ní àṣẹ láti máa jẹ ẹja àti àwọn ẹranko. Ènìyàn kò gbọdọ̀ jẹ ẹranko pẹ̀lú ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ gba ẹ̀mí lẹ́nu ẹnìkejì rẹ̀, nítorí ẹ̀mí tí ń bẹ nínú ẹ̀jẹ̀ àti pẹ̀lú ènìyàn jẹ́ àwòrán Ọlọ́run. Ọlọ́run tó dá májẹ̀mú
tí kò ní ìpẹ̀kun pẹ̀lú gbogbo ẹ̀dá alààyè wípé òun kì yóò fi ìkún omi pa ayé rẹ́ mọ́. Ó sì fi Òṣùmàrè ṣe àmì ìrántí fún májẹ̀mú náà pẹ̀lú ìran ènìyàn. Òṣùmàrè yìí jẹ́ ohun ìjà fún ogun. Òṣùmàrè Ọlọ́run ni ó dàbí ọfà. Ọlọ́run fi ohun ìjà rẹ̀ sílẹ̀ fún ìrunú àti ìkéde ìbùkún ọ̀tun sórí ìran ènìyàn bí ó ti ṣe fún Ádámù. Bí oore-ọ̀fẹ́ Ọlọ́run ti pọ̀ tó fún ìbẹ̀rẹ̀ ọ̀tun, Nóà gbin ọgbà àjàrà, ó sì mutí ní àmuyó. Nínú èyí tí ó fi bọ́ ara rẹ̀ sí ìhòhò, àbíkẹ́yìn rẹ̀ Hámù sì rí ìhòhò bàbá rẹ̀, ó sì ṣe aláìbu ọlá fún un nípa sísọ fún àwọn arákùnrin rẹ̀. Ṣémù àti Jáfẹ́tì, àwọn arákùnrin Hámù, sì mú aṣọ láti bo ìhòhò bàbá wọn láì wo ìhòhò rẹ̀. Nóà sì gégùn fún Hámù àti ìran rẹ̀, ṣùgbọ́n fún Ṣémù àti Jáfẹ́tì ni ó súre fún àti ìran wọn títí láé. Ire tàbí ègún láti ọwọ́ òbí jẹ́ ohun tí ó ní agbára. Gbígbé nínú Kristi nìkan ní ọ̀nà àbáyọ láti mú ègún àwọn òbí kúrò. Ó sì lè ṣe aláìkúrò bí ènìyàn kò bá sí nínú Kristi. Ó máa ń fihàn gbangba pé àìdàgbà tó nínú ẹ̀mí á máa ṣe àfihàn iṣẹ́ ara, nígbà tí ìdàgbàsókè máa ń fi ìfẹ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹni tí ó fẹ́ràn Ọlọ́run á máa lo àkókò rẹ̀ nínú gbígba àdúrà fún àwọn aláìlera, kì yóò sọ̀rọ̀ ẹ̀yìn nípa wọn. Gẹ́gẹ́ bí Hámù, ǹjẹ́ ó dàbí ẹni tí ó máa ń ṣe àríwísí ohun gbogbo nínú ayé ẹlòmíràn tí kì í gbàdúrà fún wọn bí? Jọ̀wọ́ kíyèsára wípé Ọlọ́run ní inú dídùn sí ìbániwí nínú ìfẹ́, kì í sì ṣe láti ṣe ìdálẹ́bi ẹnikẹ́ni. Ó fẹ́ràn láti fún ènìyàn ní ìbẹ̀rẹ̀ ọ̀tun pẹ̀lú rẹ̀. Kọ́ ẹ̀kọ́ lára Ṣémù àti Jáfẹ́tì bí a ti ń ṣe ìtọ́ni fún àwọn aṣáko. Ẹ̀kọ́ àmúrelé. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, àti ìrẹ̀lẹ̀ a máa báni wí láti múni padà bọ̀ sí ipò. Àdúrà. Bàbá, fún mi ní oore-ọ̀fẹ́ láti máa ṣìpẹ̀ fún àwọn tí ó ti ṣìnà. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.